ọjọ́ ìbí ṣe pàtàkì ó ṣe kókó. ojúmọ́ kan èdè kan ojúmọ́ kan ọ̀rọ̀ kan ojúmọ́ kan ẹ̀ṣà kan ojúmọ́ kan ohùn kan ojúmọ́ kan ewì kan ojúmọ́ kan èdè kan. mo fẹ́ máa kí ẹni tí ń ṣayẹyẹ pé ó kú ọdún ọ́físà Olúwaṣẹ́gun Adéníyì Àbẹ̀joyè màní ọlọ́jọ́ ìbí òní ní ẹni abíire ọmọ Àbẹ̀joyè wà aṣọdúnmọ́dún nínú ọlọ́lá pẹ̀lú dẹ̀ra ọkọ ọba àti àdá ọba oníṣẹ́ ọ́físà Olúwaṣẹ́gun Adéníyì mo kíyọ lẹ́yìn ọjọ́ bí rẹ̀ yìí wàá gba lẹ́tà ayọ̀ lọ́lá Ọlọ́run Elédùmarè ọba September 9 ní òun lọ́jọ́ bíi Ṣẹ́gun Ṣẹ̀gẹ́ last month ìyá ọ̀nàrẹ́bù ọba Ògúnbánjọ Babátúndé Moses ọmọ ọkọ ní í ṣe ilé onílé ọ̀nà nílò ó yá onílé ẹ̀wọ̀n bàbá tó bí ọlọ́mọ wọn kì í ọwọ́ ọ̀rọ̀kùn wọn kì í ọwọ́ odò omi wọn yá ní wọn pín bẹ́ẹ̀ sì ré wọn tún yà ní ìdẹ́wọ̀n níjẹ̀bú òde Àjàgbálúra ọmọ nílò okùn Àbẹ̀joyè ọmọ ẹni tí wọ́n ń bẹ ẹ̀kọ́ tó joyè ilé bàbá rẹ̀ ìwọ ni mò ń kúkún ké sí ọmọ ọkùnrin kan rẹ ọmọ ògbìn lọ ń pọn kan tó kan mọ ọmọ kú ẹ̀jẹ̀ kẹ́ríkẹ́rí ọmọ ìlàjì ọ̀nà ọmọ káde àṣe ọmọ òye tún fẹ́ wá ọmọ ìrókùn lámọ̀kẹ́ ọmọ ìdí àgbọ̀yìn ọmọ àkọ́kọ́lẹ́kùn tẹ́ ìgòrò ìwọ ni mò ń kúkún ké sí ṣèbí wọ́n ṣàlọ́mọ Dáúdù Mọ́gàjí ọmọ Ìṣọ̀lá Ẹlẹ́mọ̀nà ọmọ bíi ọmọ lọ́jọ́ Yàǹpẹ̀lẹ́ ọmọ àdùngbẹ̀rẹ̀ Ògùn ọmọ iṣu ń bẹ nílé kò sọ́bẹ ọ̀bẹ kan ṣoṣo tó kù nílé odò bìí bọ́ ọmọ ọmọkùn ọ̀ṣọ́ bíi ìyá ìlú Àráyẹ tá àrókò ń pẹ̀lẹ́ àrókò tán ẹyẹ kúkú ṣe bẹ́ẹ̀ ẹ̀fọ́ lọ ọmọ ṣàlẹ̀jẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni tí yorùbìnrin rí bẹ́ẹ̀ sì ré bí ogún bí ọgbọ̀n ń bẹ nínú ilé bàbá tó bí ọlọ́mọ ọmọ epo táwọn tọ̀ ọ̀lọ́fọ̀ ẹ̀ta ṣu ẹ̀ta kókó ẹ̀ta ẹ̀tẹ̀fẹ́rẹ́ wọ̀n yẹ́yẹ́ ọmọ òkúta fèlèjà ọmọ ìgọ́gọ́ kò ṣe fẹsẹ̀ lù ń pẹ̀lẹ́ ọmọ rókìtì yanrìn funfun ń pẹ̀lẹ́ o ọmọ òde omi lákòrò nílé lẹ́nuwà ọba ni ọmọ òde níkèrè ọmọ ọba ń ta ọmọ níkìláyà ṣaagùn ó ṣaagùn ṣe múnimúni ọmọ apá ń já ogun ń já ọmọ lẹ́yìn kùlé ibi àgbà gbé ń gbé ṣùkẹ́ṣùkẹ́ ìwọ ni mò ń kúkú ń kéfa ìwọ pítù níyà o ọmọ àjídà àgbọn ọmọ jíjẹ tútù jẹgúgbẹ ọmọ òpẹ́líkẹ́ ọmọ àjàkọ̀rà wò egungun ọmọ lọ́bùn mo tà ọmọ lọ́bùn mo rà ọmọ lọ́bùn mo gbàgbé ojú owó sílẹ̀ ọmọ ṣàkàn tó jà lágbọn níjọ́sí tó jà ní wá tó jà lẹ́yìn tó jà lọ́pọ̀pọ̀ gbọ̀rọ̀gọ̀dọ̀ ọ̀sà fẹ́rẹ́ wà fẹ́rẹ́ láwọ̀ ìwọ̀ yìí fẹ́rẹ́ óyá o ọ́físà Olúwaṣẹ́gun Adéníyì Àbẹ̀joyè rẹ ní gbogbo September 9 lọ́dọọdún bí n bá kì í ọwọ́ ìdẹ́wọ̀n níjàbú òde ìwọ̀ ọkọ̀ ṣìwọ́ṣẹ́ lọmọ ìdẹ́wọ̀n níjàbú òde ọmọ Àjàgbálúra ọmọ báńtà ọmọ Òwújalẹ̀ ọmọ bá fèdí pọ̀dẹ̀ mọ́lẹ̀ ọmọ fìgbẹ́ ńlá ṣọwọ́ lókè mùrú wọ́n lẹ́mí o ọ̀nàrẹ́bù ọba Ògúnbánjọ Babátúndé Moses lónìí kí n máa kí ọ wípé gbogbo September 9 lọ́dọọdún lọ́jọ́ bí ọ́físà Olúwaṣẹ́gun Adéníyì Àbẹ̀joyè ọmọ ọkọ wẹ́ẹ̀ni kí ọkọ ọba àti àdá ọba oníṣẹ́ ọlẹ́sẹ̀ máa ṣàmìyàn àṣẹ lẹ́yìn ọjọ́ bí rẹ̀ yìí wàá gba promotion lọ́dọ̀ ọjọ́bà wọ́n bá bí ọ wípé ta ló kọrin yìí sí ọ létí bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lè mí kúkú ti wá ọmọ ìwòpín ẹ̀gídà gọ́rẹ̀ mi o Ìdòwú ọmọ Ògúnbánjọ. ọlọ́jọ́ ìbí mo bá